Ẹ kú ìkàlẹ̀ nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Tó yẹ pé ìyẹn ṣe ń wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Bá mi wá nǹkan fìdílé. Kẹ́ ẹ fìdílé nǹkan. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ̀rọ̀ nípa tewétegbò, bá a ṣe lè léwé àtegbò, mo máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ìkànnì yìí. Kí wá lè ránṣẹ́ yìí lọ́wọ́, ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni, ẹ bá mi subscribe kí a bá lè tẹ̀síwájú lórí ìrìn àjò yìí. Babaláwo lábájẹ́ ni pásítọ̀ ni wá ní wòlíì, èyíkéyìí tá bá wò ó jẹ́, dákun bá mi ṣí àṣẹ yìí káàkiri. Á jẹ́ fún wa bí idán, á là fún wa bí òrùn. Kí ni mo mú wá fún wa lónìí? Àkọlé tí mo mú wá lónìí ni àní ya wèrè tọmọtọmọ, tẹbí tará. Ṣẹ́rí wèrè pọ̀, àtèmi àti yín àní ya wèrè tọmọtọmọ tẹbí tará. Wèrè dùn wò lọ́jà ni, kò ṣeé bí lọ́mọ. Ṣẹ́rí àwa ọ̀dọ́kùnrin, àwa ọ̀dọ́ tá a wà ń tà ń sìn, nǹkan ń bẹ. Àgùntàn tí ọmọ rẹ̀ sọnù tó wá ń ké tó ní nǹkan ń bẹ, nǹkan ń bẹ. Látara ìmukúmu tá a mú, ipòkúpò tá ń pò pọ̀. Kí ló dé? 2023 yìí wèrè máa pọ̀ gan o. Wèrè máa pọ̀ gan, àti wèrè alákìísà àti wèrè aláṣọ. Ọlọ́run ní ka èmi àti yín mọ́ wọn. Àní ya wèrè. Kí ló dé fà ni pé lápá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwa ọ̀dọ́kùnrin ń pò, ìpòkúpò tá a mú. Ìwọ tó bá sì tójú bọ̀bọ̀ kúbọ̀ náà, tó ń lọ́ni lọ́wọ́ gbà, iṣẹ́ tó ṣe sẹ́yìn kan lọ́wọ́, tó ń wá ń lọ́ni lọ́wọ́ tó ń gbà á, tó máa fún ọ lọ́sẹ̀ kan pé kọ́ ọmọ wẹ̀, wàá padà ya wèrè. Ọlọ́nwẹ̀ nínú onítẹ̀ òkú láago kan òru, ọlọ́n jẹun lóríta, wàá ya wèrè. Àní ya wèrè tọmọtọmọ. Ní tí mo mú wá fún wa lónìí, kí lè jẹ́ àǹfààní àwa tí a ti subscribe sórí ìkànnì yìí. Tí èèyàn bá ń ṣe gángangan tó ti po kẹ́míkà papọ̀ bàbá tó ń sínwín, àdàpè ní ká ní wèrè. Tí èèyàn bá ń sínwín, ọ̀sínwín, dárí pé ó sínwín gidi, oògùn ẹ̀ mo mú wá fún wa lónìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Babaláwo lábájẹ́ ni pásítọ̀ ni wá ní, èyíkéyìí tá bá wò ó jẹ́, dákun bá mi share ẹ̀. Torí pé àwọn kan wà nínú ilé tó yẹ káwọn náà jẹ àǹfààní àwọn nǹkan yìí, ṣùgbọ́n tá a bá share ẹ̀ fún wọn, ẹ má jẹ́ ká ya àdánìkàn jẹ. Ẹ mọ̀ pé inú ẹ̀bùn tọ́lọ́run bùn èmi, mo ní mo ń gbé síta fẹ́yìn olólùfẹ́ mi yìí. Ẹ fún ẹlòmíì náà. Ìwọ olóògùn tó wá ń di ògùn sún fún àwọn tó ní ìdí ẹ̀, wọ́n ṣàdúrà fún ẹ. Àwọn bàbá wa ò di ògùn sún fún wa, wọ́n fi hàn wá. Ṣé bá rí ẹni tó wá ń sínwín yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò ń ṣe kẹ́míkà ló mú o. Ẹlòmíì àtọwọ́fà ni, ẹlòmíì kì í ṣàtọwọ́fà. Àwọn kan ló ń dá sẹ̀ríà fún. Ẹ jẹ́ ká bẹ̀ àwọn yẹn kán jọ̀ọ́, ara wa ẹ̀bẹ̀ sí yín. Gbogbo alágbára ayé, ẹ dákun, ẹ jẹ́ ká rántí àtúbọ̀tán. Ẹ jẹ́ ká rántí ọjọ́ tí ó kù àwa nìkan nínú kòtò, nínú room and parlour self contained. Ọjọ́ tí ó kù àwa nìkan nínú room and parlour self. Ẹ jẹ́ ká rántí àtúbọ̀tán. Tá bá wá rí pé èèyàn ń sínwín, àwọn ewé kan wà lárọ̀ọ́wọ́tó wa tá a kà kún, tó sì jẹ́ pé oògùn ni.
ẹlòmíì àti gbọ́mọ lọ ti lọ hospital ṣe gbogbo ẹ̀, iná ò tán lásọ, ẹ̀jẹ̀ ò tán lè kan, ewé àtegbò náà papọ̀ tán sọ di chọ́ọ̀kì. Àgbo táwọn bàbá wa ń lò, ẹ jẹ́ ká lò fáwọn tó bá rí tó bá ní ìpèníjà báyìí. Àmẹ́lẹ̀ tí mo mú wá lónìí, àgúnmu ni àti àgbo, mo lè pè lágbo. Oríṣìí méjì mo mú wá fún wa lónìí. Wọ́n ń pe ewé kan ní ewé àsofẹ́yẹjẹ, gbogbo wa la mọ̀, tá a bá mọ̀ olówà lẹ́yìn mi. Ṣé ti rí báyìí? Ewé tí wọ́n ń pè ní ewé àsofẹ́yẹjẹ, ó lẹ̀ ń wò yìí, ó máa ń so èso, ẹ ráwọn èso tó wà lórí ẹ̀. Àwọn èso ilé ti tán, jẹ́ kí n já èso ẹ̀, ẹ lè mọ̀ dá mọ̀. Èso ẹ̀ ní èso tó máa ń so ní, òun náà ń pè ní àsofẹ́yẹjẹ. Àwọn bàbá wa tún ń pè ní dòdò. Orúkọ ẹ̀ gangan náà ni dòdò. Ó ní akọ, ó ní abo. Tẹ́ wá rí èyí tá a fẹ́ lò yìí, akọ ẹ̀ ni. Egbò dòdò yìí, ẹ jẹ́ ká wà á kó pọ̀. Egbò dòdò yìí ká wà á kó pọ̀, ká wá fọ̀ nù kó mọ́ dáadáa. Ṣáà ti fọ̀ tó ti mọ́. Ẹ jẹ́ ká wá fi ọ̀bẹ ká fi bó èpo ara ẹ̀, ẹ jẹ́ ká kó sínú odó. Ẹ jẹ́ ká gún. Ṣáà ti gún. Ẹ bá ti wá gún tó bá ti kúnná dáadáa, á wá adìyẹ àkùkọ kan, àkùkọ tó gbó dáadáa. Adìyẹ yìí á wá fi sí etí odó yìí, á fi àdá á fi gé orí ẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀, ẹ jẹ́ ká ro ẹ̀jẹ̀ rẹ̀ sínú odó, nínú nǹkan tó wà nínú odó, egbò tó pọ̀ tá a ti gún, tí ẹ ti rò papọ̀. Ẹ bá ti wá rò pọ̀, ẹ jẹ́ ká sá tẹ́jẹ̀tẹ́jẹ̀. Tá a bá sá tó bá gbẹ dáadáa, ẹ jẹ́ ká lọ̀ ọ́. Bàbá, bóyá ó ń rojọ́ ni ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù, kò jẹ́ ẹ gbádùn nínú ilé, gbogbo ọjọ́ ayé ẹjọ́ ni kò sùn. Téèyàn bá dẹ̀ ti sùn, èèyàn ò ní gángangan. Téèyàn bá sùn, èèyàn ò ní ọdẹ orí, àdàpè, gángangan, asínwín, òun náà ń pè ní ọdẹ orí. Ọdẹ orí ni ẹni tí ò tíì mọ wàkísà, àtèmi àti yín, a ní ya wèrè tọmọtọmọ o. Tẹ̀bí tará, ẹ bá mi pín kinní ìka tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tán rú ìpèníjà yìí. Bí tí mo ti sọ, mo sọ fún ẹ̀yin olólùfẹ́ mi pé ẹ jẹ́ ká bá àwọn àbúrò wa, àbáwa ara wa, ká bára wa sọ̀rọ̀ nípa ìmukúmu, ìpòkúpò, kẹ́míkà tán ń pò papọ̀. Ẹ bá dé patí ń gbà míì, ẹlòmíì ká ilé máa já rẹ̀ sí òwò látara ìmukúmu tán mu. Tí a ti sá tó ti gbẹ, ẹ jẹ́ ká lọ̀ ọ́. Tí a ti lọ̀ ọ́, ìyí tí mo fi kalẹ̀ yìí, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látara iṣẹ́ yìí. Ẹ dúpẹ́, ní tá lè ṣe fúnra wa ni. Tá bá ti wá lọ̀ tó kúnná dáadáa, tó kúnná, ẹ jẹ́ ká fi ajọ̀ ká fi ṣẹ́, ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wá lọ bá mi wá, ìyẹn ti parí síbẹ̀ yẹn nìyẹn o. Ó ti parí síbẹ̀ yẹn. Ẹ lọ bá mi lọ wá àdí ẹ̀yàn tó jẹ́ ojúlówó, àdí dúdú, àdí ìlú òkè, àdí dúdú. Táwọn olóyìnbó ń pè ní ṣé palm kernel oil àbí? Ó ti yẹ́yìn olóyìnbó, àwọn ògbóyìnbó. Àdí dúdú yìí ẹ tọ́jú ẹ̀, àti kòkòrò kan, ẹ má bínú, ẹranko kan tí wọ́n ń pè ní asín. Kí lẹ̀yin olóyìnbó ń pè é? Ṣé tá bá pè ní smelly rat àbí? Ó máa ń rùn, n tó ń rùn smelly àbí? Òun náà ni eku asín tútù. Ṣùgbọ́n eku asín yìí ó dáa ká pa fúnra wa. Ọ̀nà wo la fi lè gbà tá a fi máa ń pa? Wọ́n ń pe kinní kan ní ayán. Ẹ jẹ́ ká mú ayán, ká ra ayán níbi iná, ká wá fi ayán yẹn síbi nàńpẹ́ àbí taku. Eku asín yẹn ó gbóòórùn ẹ̀, yóò tọ́ wá.
tẹ́ bá ti wá rí i pé láti fi hàn pé yẹn mú eku asín yẹn la nídìí o nídìí ayan o àwa ní jẹ́ kí késin kó bàlẹ̀ esin ò gbọ́dọ̀ kún àgbẹ̀ lọ́nu yàrá kan ẹ jẹ́ ká gé asín yìí kéékèèké ó lè jẹ́nu ke báyìí ẹ má bínú ó lè jẹ́rú ke báyìí ẹ jẹ́ ká kó asín yẹn síbẹ̀ àti gé kéékèèké tìfún asín tó nífun nínú ni o asín tútù àti fún àtẹràn ẹ gé ẹ kó sínú ke wọ́n ń pe kinní kan ní òbú òtóyọ̀ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ sọ pé ẹ fẹ́ ra òbú òtóyọ̀ ẹ dà sínú ẹ̀ ẹ wá tú àdí ẹ tú síbẹ̀ atare odidi atare ẹyin sínú ẹ̀ ẹ tú àdílé lórí ẹ gbé pamọ́ fún ọjọ́ kẹta bá ti pé ọjọ́ mẹ́ta bàbá ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé bá rí àgúnmu tá a kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ yẹn ògì ni ó máa fi mu ní àárọ̀ kùtùkùtù síbí kan ẹ bu síbí kan nínú àgúnmu yìí iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí kò yẹ kí n fi kalẹ̀ àmọ́ àwọn èèyàn ń pè mí ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ń pè mí pé kinní yìí ó ti ń pọ̀ ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń pè mí pé nǹkan báyìí dákun máa fi síta mo ti fi kan síta tẹ́lẹ̀ but eléyìí bàbá pabambarì ni ó dájú àmọ́ Elédùmarè dájú jùlọ tá bá lè gbìyànjú iṣẹ́ yìí á dúpẹ́ fọ́lọ́run látara nǹkan yìí a wá fi àgúnmu yìí síbí kan ni o síbí kò gbọdọ̀ ju síbí kan lọ o síbí kan ni síbí ọmọdé síbí tá a fi mú nǹkan yẹn síbí kan ẹ pò fún ẹnikẹ́ni yẹn mú tó bá mú á sùn eléyìí kọjá pé ẹ wá mú tán kò sùn ó máa sùn tó bá jí ẹ fún lóúnjẹ tó bá ti wá di alẹ́ àdí yìí kó máa mu síbí kan àárọ̀ ó ní àgúnmu fún ẹ̀kọ alẹ́ ó ní àdí ẹ jẹ́ kó máa mú gbogbo ohun tó wà ní ọpọlọ tó ń da ọpọlọ ẹ̀ láàmú àwọn àlùjànnú tó ń da ọpọlọ ẹ̀ láàmú wá filẹ̀ ọpọlọ tó ti hópùn yẹn yóò padà sáàyè ẹ̀ atẹ́gùn ò ní fẹ́ sí lọ́pọlọ mọ́ a ní rí jù báyìí lọ lórí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi pátápátá ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń fún mi ní dátà ẹ̀yin tẹ́ ń fún mi ní káàdì ẹ̀yin tẹ́ ń fún mi lówó mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń fún mi nímọ̀ràn àgbà ò ní tán lórílẹ̀ níbikíbi tí àwa ti ń mówó tí ẹ̀ ti fi ra dátà láti máa fi wò mí ní ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò wá nínú ẹ̀kan tán kẹ́ ẹ torí kan mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ti subscribe ẹ dákun ẹ má wò mí lásán ẹ bá mi subscribe mo bẹ̀ yín ẹ subscribe torí pé nǹkan pọ̀ lórí ètò yìí kí mo sọ pé lórí ètò yìí àwọn nǹkan agbára táwọn bàbá wa ń lò mo ti ṣèkan kọjá ẹ̀yin tẹ́ bá láǹfààní àti wo program yẹn fún àwa tá a lè gbé ara nírógun o àwọn nǹkan kéékèèké tá a lè máa so mọ́ra ètò àwọn ti bí náà àwọn náà máa ń dé nǹkan mọ́ra kódà wọ́n máa ń dé mọ́ra kírun àmọ́ àwọn àfáà Yorùbá wọn mọ̀ sí wá bá dé nǹkan sára wọn mọ̀ sí wá sí akọ fún wa ni àwọn náà há sàtífíkẹ́tì àlùjánnà àti sàtífíkẹ́tì iná àwọn náà há léèyàn lọ́wọ́ ń sìn tẹ́ bá rí mọ́là yóò kó gbogbo nǹkan sára ni ọ̀làjú ti wá gba gbogbo nǹkan lọ́wọ́ wa orúkọ mi ò yípadà orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi Dr. Aviz Abolade ojú tẹ́ fi hàn mí jùlọ ní fọ́ títí tẹ́ fi ń gbọ́ mi tí náà ní di porogoda yóò nílùú fún wájú tó bá dìgbà míì má tún mú ilé tó ti yàtọ̀ sí ilé ìwá ire o ó dìgbà kan náà.